Ìpẹ̀lẹ́ o, mo mà kí yín káàbọ̀ sínú oṣù Èbìbí. I welcome you all to the month of May. May this month bring goodness, love, cool things. May all the good things of the world align with us. Àní sunkún, àní rárìnrá, a sì ní rárìn sọnù láṣẹ Olódùmarè. Ìtura báyìí lẹja fi ń gbénú ibú. Ìtura la máa jẹ́ fún wa. Nínú oṣù yìí, kí ni àmọ̀ràn mi fún yín? Àmọ̀ràn mi ni pé ṣe rí pé ọdún ti ń pín sí méjì bákan. Kí ni àwọn nǹkan tá a ti fi sínú to-do list wa ní January? Kí la ti sọ pé resolution wa for the year? Kí la rò pé òkè a fẹ́ ṣe for the year gangan? Ẹ jẹ́ a wo ara wa, ṣá ti ṣe àwọn kinní yìí? Ṣá tí ẹ ti bẹ̀rẹ̀ rárá? Ẹ jẹ́ a padà sí draw book wa. Ká ṣe kí ni? Ká bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni? Ká máa re-strategize. Nítorí pé kí ni? Ọdún, ọjọ́, ìgbà, àsìkò kò dúró de ẹnì kọ̀ọ̀kan wa. Mo ṣe wá sọ fún yín pé bẹ́ẹ̀ ṣe wọnú ọdún oṣù yìí, àsìkò yìí lọ. Èmi Omidan Mitade sọ fún yín pé ire gbogbo la máa jẹ́ tiwa láṣẹ Elédùmarè. Iwájú báyìí lọ̀pọ̀ ibi tí ń lọ. Iwájú làwọn máa lọ. Àwọn máa rékè gbogbo ọ̀tá wa. Àní gbọ́ ẹnì kọ̀ọ̀kan wa láṣẹ Elédùmarè. Ire o, mo sọ fún yín, welcome to month of May again.